ọwọ́ tẹ pásítọ̀ àti àwọn èèyàn míì lórí ikú akẹ́kọ̀ọ́ LASU lẹ́kọ̀ọ́ lẹ́yìn ariwo ikú òjijì tó pa akẹ́kọ̀ọ́ jáde kan ní yunifásitì ìpínlẹ̀ Èkó LASU ìyẹn Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé. iléeṣẹ́ ọlọ́pàá Èkó wọ́n mà ti wú òkú náà ní ọjọ́rú Wednesday ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025. ìgbésẹ̀ òkú wú yìí ó mà ló mà wáyé o lẹ́yìn tí ìjọba ti kọ́kọ́ ti ilé ìjọsìn sẹ̀lẹ̀ kan Ìlérí Olúwa Paris tí wọ́n ní ọmọkùnrin náà mà kú sípa o. wọ́n ní yàtọ̀ sí ìwú òkú àti títì ṣọ́ọ̀ṣì pa ọwọ́ mà tó ba àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n ní wọ́n mọ̀ lọ́wọ́ nínú ikú olóògbé Quadri Ògúnbọ̀dé. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gan-an ṣáájú àwọn ìgbésẹ̀ yìí? ní ọjọ́ 16 oṣù kínní ọdún 2025 ó ní Quadri ẹni ọdún 28 ó mà ló mà di àwátì. ìròyìn mà sọ wípé ọ̀dọ́mọkùnrin tó kẹ́kọ̀ọ́ gboyè nípa òṣèlú náà ó ti kọ́kọ́ bá ọ̀rẹ́bìnrin rẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ náà. ó ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ pé òun lọ sí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ tí a mọ̀ sí Ìlérí Olúwa Paris tó wà ní LASU. ó ní ó mà dédé parí ìpè náà. látìgbà náà ó ní ẹnikẹ́ni kò tí gbọ́ ohùn rẹ̀ mọ́ tàbí rí láyé mọ́ o. Wepetoji Babaniye ó ní wọ́n pe orúkọ olùṣọ́ tó ń darí ṣọ́ọ̀ṣì náà tó ní òun mọ̀ fẹ́ lọ rí. lẹ́yìn èyí ó ní wọ́n mọ̀ kéde rẹ̀ pé ẹni tó mọ̀ sọnù tí wọ́n mọ̀ wá mẹ́ni ọjọ́ 18 oṣù kejì ó ní wọ́n yí ẹjọ́ náà kúrò ní ti ẹni tí wọ́n wá o tí àwọn ọlọ́pàá kéde pé ìwádìí lórí ikú Quadri òun ló yẹ ọ̀rọ̀ náà. lẹ́yìn èyí ó ní wọ́n sì padà rí ọ̀nà àbáyọ o. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025 pé àwọn ti rí òkú olóògbé Adédàmọ́lá o. gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Hundeyin gẹ́gẹ́ bó ṣe wí àfúrásì àkọ́kọ́ o nínú ìṣẹ̀lẹ̀ yìí Ọláolúwa Ajísọmọ òun ló mú àwọn lọ síbi tí wọ́n sìnkú náà sí. èyí sì jẹ́ nínú ẹ̀yìn ògiri kan lágbègbè LASU. Hundeyin ṣàlàyé pé àhesọ lásán ni ìròyìn tó sọ pé inú ọgbà ṣọ́ọ̀ṣì òun ni wọ́n ti rí òkú ọ̀hún lódìdí tí wọ́n fi ti ilé ìjọsìn náà pa. ó ṣàlàyé pé olóbó ti ta iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn kan fẹ́ dáná sun ṣọ́ọ̀ṣì náà láti gbẹ̀san ikú tó pa Quadri. ṣáájú ni wọ́n ti mú olùṣọ́ Wapetoji Babaniye wọ́n sì padà mú Ọláolúwa Ajísọmọ ìyá rẹ̀ Ọmọlára Ajísọmọ lórí ẹ̀sùn pé ó ń rán àwọn ọmọ rẹ̀ méjì Tẹ́niọlá àti Ọláolúwa Ajísọmọ lọ́wọ́ o láti sálọ lẹ́yìn tí wọ́n ti kọ́wọ́ bọ àpò ìkówósí olóògbé tí wọ́n ti gba 300,000 ẹnìkọ̀ọ̀kan níbẹ̀. wọ́n ní bí olóògbé Adédàmọ́lá bó ṣe di àwátì ó ní àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní gba owó jáde láti inú àkáǹtì rẹ̀ lásìkò tí àwọn ẹbí rẹ̀ sì ń banújẹ́ lọ́wọ́ o. nínú àwọn tí wọ́n ní wọ́n gbowó lákáǹtì náà ó ní wọ́n ti dárúkọ Ọláolúwa Ajísọmọ àfúrásì àkọ́kọ́ tí wọ́n ló gba owó lákáǹtì olóògbé nípa lílo fóònù tí yẹn ń lò kó tó di pókú. alukoro Hundeyin òun ló ṣàlàyé yìí ní ọjọ́ Ajé Monday. bákan náà ó mà ló mà dárúkọ Wapetoji Sunday pásítọ̀ tí wọ́n lò náà ó gba 70,000 láti àkáǹtì olóògbé Quadri àti Sheriff Adébáyọ̀ ará ṣọ́ọ̀ṣì náà tó gba 100 náírà ìyẹn 300,000 naira. ìròyìn kan tí a kò lè fìdí ẹ̀ múlẹ̀ ó mà sọ pé owó tó tó 1.5 million naira òun wọ́n má gbà nínú àkáǹtì náà àti pé ọ̀dọ̀ olùṣọ́ pẹ̀lú àwọn afurasí yòókù òun ni owó náà wọlé sí. ṣáájú ikú rẹ̀ inú ọgbà fáyẹtì LASU òun la gbọ́ pé olóògbé Quadri òun ló ti ń ta àwọn nǹkan èlò tí àwọn akẹ́kọ̀ọ́ nílò ní ilé ẹ̀kọ́ náà. ó ì ti ń rí tajé ṣe dáadáa o. SP Benjamin Hundeyin ó wá sọ pé ìwádìí sì ń tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ yìí. bẹ́ẹ̀ ni afurasí àkọ́kọ́ Ọláolúwa Ajísọmọ ó ti jẹ́wọ́ ohun tó ṣe nípa rẹ̀. Hundeyin sọ pé gbogbo àwọn tó lọ́wọ́ sí bí olóògbé Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé bó ṣe di àwátì bí wọ́n ṣe sáré sìn àti bí owó ṣe ń jáde lákàntì rẹ̀ ó ní ọwọ́ yóò bà pátá o. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé fún ìwádìí kíkún ó ní àwọn ṣe wú
òkú náà lẹ́yìn táwọn ti mọ ibi tí wọ́n sin sí o àti pé ọ̀pọ̀ àṣírí òní yóò padà tú tí àwọn ẹlẹ́ṣẹ̀ kò sì ní lọ láì jìyà kí ọlọ́ọ̀bà Elédùmarè kó má jẹ́ àtẹ́nítìkà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ dẹ̀ máa share ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòójọ̀kan tó bá tún ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o àbúrò ní ṣe yín láṣẹ Èdùmàrè.